Salamu alaikum wa rahmatulahi wa barakatuhu. Kí ọmọdé kí àgbàlagbà nínú ẹ̀sìn Islam. Ọlọ́run máa jẹ́ kí a ríra wa pẹ́. Láìpẹ́ yìí a gbọ́ pé ẹnìkan wàjà. Wọ́n náà ikú wọn náà wọ́n wàjà ni. A rí i pé àwa mùsùlùmí àwọn àfáà àti àwọn oníṣàkì wọ́n ń dùn pé ẹ̀mí ni ó sin òkú yìí, ìwọ lọ sin la ilaha illallah. Ó padà wá jábọ́ sí ọwọ́ àwọn àfáà wa, àwọn ni wọ́n sì kú ń jọ náà la ilaha illallah. Ẹ dákun ẹ já pera wa ṣàkíyèsí ẹ̀yin àfáà wa. Gbogbo àwọn tí wọ́n bá ilé jáde lójú ayé wọn pé mùsùlùmí làwọn, pé àwọn ò sì ní nǹkan ṣe pẹ̀lú àwọn ará bí. Ẹ má jẹ́ máa dà wá pọ̀. Ẹ má jẹ́ dà wá pọ̀. La ilaha illallah. Ẹ má jẹ́ dà wá pọ̀. Nígbà tí wọ́n ó ṣe jọba wọ́n mú wọn wọ yàrá àkọ́kọ́, yàrá kejì, yàrá kẹta, wọ́n náà wà nípẹ̀bí. Ẹ dákun sí Al-Qur'ani náà ń kà ń bẹ̀ ni. Àbí Bíbélì náà ń kà ń bẹ̀. Ikú wa súnmọ́ bèbèlé. Wá dọjọ́ tó ń sìnkú. Àwa ń gbọ́ pé sójà ò nà yín tẹ́ ẹ báyìí débi. Ṣé ẹni tí ò ní nǹkan kan pẹ̀lú wọn ṣé wọ́n dọ́dọ̀ rẹ̀? Ẹ dákun ọba Abdulrashidi ọba àwo la ilaha illallah. Ṣé bí àgbà bá dé tí bàbá òun ní tí ó wá lọ la ilaha illallah tó lọ sinmi, ṣé àwọn kan lè débẹ̀ kan kó sáàkì wá àbí kan kó ọ̀pá wá pé àwọn ó sì kú? Ṣé wọn nínà wọn jọ náà? Àbí ọba gbogbo mùsùlùmí, ọba ìlú Ìlọrin la ilaha illallah. Kí bàbá ní kó wá pẹ́ títí kọ́lọ́jọ́ wá dé, káwọn kan wá kó kinní kan dé kọ́ pé àwọn fẹ́ sìnkú. Ṣé ó possible bẹ́ẹ̀? Gbogbo ayé ló ti mọ̀ pé mùsùlùmí ni wọ́n. Allahu akbar. Ṣùgbọ́n ẹni tí yóò sọ fún wa lójú ayé rẹ̀, ẹ dákun ẹ mú fídíò kan wá tí tọ́ba òun ní tó sọ fún wa pé òun ò bá yín ṣe mọ́ o, òun yìí sì sára yín mùsùlùmí lòun. Rí fídíò náà. Ẹnu yín náà láti gbọ́ pé ẹ kò bá yín ṣe mọ́. Àwọn àfáà náà wá múra ńjọ́ náà, wá múra. Bóyá ṣe pé ijọ́ mẹ́jọ náà fẹ́ẹ́ dé tán tí kálukú náà wọ́n á tó ṣẹlẹ̀ síbẹ̀. Àwọn ọmọ wa sòkú, àmọ́ gbowó. Kálukú wa náà ó mọ̀ gbowó. Àwọn àfáà àmọ́ wa jà láàrin pàǹgbowó síra wa la ilaha illallah. Ẹ dákun gbogbo mùsùlùmí ayé, Ọlọ́run ọba tó sọ pé lakundilekun waliyedini la ilaha illallah. Ẹ̀sìn tí yín kó máa jẹ́ ti yín, ẹ̀sìn tiwa kó máa jẹ́ tiwa. Ó ṣeéṣe fọ́lọ́run kó pa adẹ́bọrẹ́ pátápátá ká má rẹ̀ nìkan mọ́ nínú wọn. Ṣùgbọ́n bá mi ò parẹ́, kò parẹ́. Ẹ jẹ́ kálukú wà lọ́tọ̀ọ̀tọ̀, ẹ dákun ẹ jẹ́ kálàáfíà ó jọba nínú ìlú. Ẹ̀yin àfáà wa, ẹni tí ò bá ti declare ara rẹ̀ nínú àwọn olówó ni ọlọ́lá ni ọlọ́rọ̀ ni ọba ni pé òun ò ìsara wọn o kó tó di pókú. Kò wá ṣe pé ó wá kú tẹ́lẹ̀ àwọn kan wà máa sọ pé ó sì sọ báyìí, ẹ mú fídíò rẹ̀ tán ti sọ wà. Kùránì tó sọ pé yawma tubula asara bada bismillahir rahmanir rahim. Yawma tubula asara faman lahu min quwwati wala nasir. Ó ní ìjọ kú láṣìírí kó wá tú. Àṣírí kálukú ó tú yóò tú njọ́ náà. Àṣírí tí ó tú tèmi náà ó tú njọ́ tí kú bá dé. Níjọ́ bá dì ọ́ lọ́wọ́ dì ọ́ lẹ́sẹ̀ tó lágbára mọ́. Àṣírí yóò tú gbogbo ń tọ́ ń gbé sínú ilé òní ayé òrì njọ́ náà. Nígbà àṣírí wa fẹ́ tú lẹ́wà ń sẹ́kẹ́ ẹ̀hẹ́n tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé bàbá ti sọ fún wa. Bàbá wo ló sọ? Níjọ́ ẹjọ́ ń jẹ lérí ewé tí ẹjọ́ ń jẹ lérí àwo ń bẹ́ẹ̀ fi jẹ ń jẹ lérí ewé. Níjọ́ ẹjọ́ ń jẹ lérí ewé ṣe àwa mọ̀ níjọ́ náà. Ó wá dijọ́ tí tẹ́yìn náà mọ̀ pé Allahu akbar. Tẹ́ mọ̀ wípé ọjọ́ òdodo tẹ́ mọ̀ pé kú dé à ń lọ pàdé Ọlọ́run. Láṣẹ́ka fi tẹ́ mọ̀ pé à ń lọ pàdé Ọlọ́run. Ní kálukú wa ń sọ pé kankan mọ́ àlàyé. Ẹni tí ò bá sara wọn ní wá bà. Ṣé irú ẹ̀mí ń wá dàgbà nísìnyí ń wá lọ kú kódà kí n kú lọ́mọdé. Kẹ́nìkan wá dé pé wọ́n gbé sáàkì ibo. Àmọ́ kànáà mi 5 mẹ́wàá àlè rẹ́lẹ́sìn mi ń bẹ jù sílámù lọ. Ṣé
ṣé àbáyín jẹun rí ni àbáyín jẹun lérí àbábáyín jẹun náà gbárí àbá síngbẹ́rẹ́ rí kí n ti wá pẹ̀lú ti ẹ̀yàn tí ò bá wọn ṣe wọn ní dọ́dọ̀ rẹ̀ àwọn ará bí wọn ní dọ́dọ̀ rẹ̀ àwọn oníṣàkì tán máa fi pọn ọmọ wọn ní dọ́dọ̀ rẹ̀ ẹ rí ayé tí kásẹ̀ kan lẹ̀ òkú kan ayé tí kásẹ̀ kan lẹ̀ òkú kan ìkan tó kú náà ń rọ̀ ní ọ̀jọ̀gbọ́n tó kú nílẹ̀ ẹ wòye o ohun tó kàn wọ́n ń bọ̀ wá kàn yín. part 1 lélẹ́yìí part 1 òun lélẹ́yìí mo sì ń bọ̀ a1 òun lélẹ́yìí mo sì ń bọ̀ àwa àfáà wa ẹ dákun ẹ jẹ́ ká ṣe sùúrù ẹ jẹ́ à ṣe sùúrù ká sì gbà fọ́lọ́run ká ṣe sùúrù ká kóra wá ń jánu ká má torí owó tá a rí ńjọ́ mẹ́jọ ká má torí owó tá a rí lọ́dọ̀ wọn ẹ dákun ẹ má jà fẹ̀sìn wa wọ́lẹ̀ ẹ má jà fìmọ̀ wa wọ́lẹ̀ àwa ń wé láwàní lọ́bẹ̀ à ń wé láwàní lọ́bẹ̀ à ń gbálù kíńbà lọ́bí tán ti jọ jẹ tán jọ mu táwo òdò tá a sí ń bẹ̀ ńjọ́ náà tá a sí ń bẹ̀ yóò wá di pọ́nkú tán àwa mọ̀ wá fa wàhálà láàrin ara wa ẹ jẹ́ ká làáfíà ó jọba nínú ìlú ká bára wa ṣe ìfẹ́ ká lò fẹ́ kí mùsùlùmí ó fìfẹ́ bá kiri yóò lò kíkiri yóò fi kírísítẹ̀nì kó fi ìfẹ́ kó bá àwọn ẹlẹ́sìn àbáláyé lò káwọn ẹlẹ́sìn àbáláyé kan fìfẹ́ bá mùsùlùmí lò ẹ já fìfẹ́ lò láàrin wa ẹ mọ̀jà bà ọmọlúàbí ara wa jẹ́ ẹbí kan náà ní gbogbo wa ẹbí kan ni wa ẹ mọ̀jà jà lórí òkú olókùú tá àmọ́ bó ti kú àmọ́ jàlé bí kú ni bó yàgbẹ́ kú ni bó ranjú kú ni àmọ́ òkú tó ranjú kú tó yóò tó àmọ́ bó ti kú àwọn àdébẹ̀ àmọ́ wá jà òkú wa ni òkú rẹ̀ wo ni bàbá láànílàákàrí àǹfààní ànílàákàrí bí nílàákàrí mi ju ká jọ̀rọ̀ òkú ṣíṣe lọ wá fẹ́ ní nǹkan mi ńlẹ̀ yóò bá jọ̀rọ̀ òkú ṣíṣe lọ ibi òkú iná lẹ́ ti máa jà níjà ó ti máa dé la ilaha illallah part 1 lélẹ̀ part 2 sì ń bọ̀ mùsùlùmí ẹ kíyèsíra yín mùsùlùmọ́ ẹ kíyèsíra yín ẹ jọ̀ọ́ ẹ kíyèsí wa kí mọ́ bàjẹ́ ẹ jọ̀wọ́ ẹ kíyèsí ẹ̀sìn kó mọ́ bàjẹ́ torí pé ṣèyí sọ ohun ara mi gbogbo ṣèyí sọ ohun ara mi ìyó sábà mọ̀ bí ikú bá dé ìpàdé wa láyọ̀ ara mi Alhaji Semiu Adémọ́lá ìpàdé wa láyọ̀ ara mi ìpàdé wa láyọ̀ ara mi ohun tí mo wí ẹ mọ́ gbàgbé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Grassroots ní iléeṣẹ́ Owutu FM yẹn ṣàlẹ́ o máa gbọ́ máyì kúrò níbẹ̀ o ètò tó gbámúṣé polówó ọjà kájébù gbẹ́jẹ́ ètò tó fa kọyọ nílé iṣẹ́ Owutu FM láti máa gbọ́ nílé iṣẹ́ Owutu FM the mouthpiece of the grassroots Yashali lórí bẹ́ẹ̀ nílé iṣẹ́ Owutu FM máa yí kúrò níbẹ̀ má gbọ́ Yashali náà ni. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel Owutu FM Lagos. Bye.